bọ̀dá mi tèwé tàbá wó kẹ́ má padà lẹ́yìn mi o. Dr. Sikiru Ayinde Barrister Balógun Ọlọ́ládé Bàbá Olóyè NFR, the legend himself, close to 12 years that he had gone to be with his maker. But till today, people still celebrate him. People have come from far and near to celebrate the icon, even in his grave. Ladies and gentlemen, this is beyond human comprehension. Tabati Elobone, Seko to kuto ogun yẹn tún ṣiṣẹ́ ni ẹ bá fún Ọlọ́run ọba ní àtẹ́wọ́ tó dá Sikiru Ayinde Barrister. Ibi tán bá dẹ̀ wà wọ́n máa ń lè rò pé ẹni tó jẹ́ Barrister ló jókòó bọ́n ṣe máa bá yín sọ̀rọ̀ bọ́n ṣe máa bá yín dìde bọ́n ṣe máa bá yín ṣe lè rò pé ẹni tó nírú position báyìí àwọn yẹ kán jókòó pé ẹ máa wá sáà alájì kọ́ ẹni tí ò bá mọ̀ wọ́n rí gan tí ó máa ń ṣe pé fọ́tò wọn tó máa rí nínú album ló máa pé Barrister ló jókòó yẹn. Ẹni tí a kọ́kọ́ ṣe àdúrà fún òun náà ni ẹni tí a fi torí rẹ̀ jókòó sí ìwà rẹ̀ Dr. tí àwọn alábámọ́ pè tí ń gbà tó ti wà ní ipò fún wáyé Al-Marhum ẹni tí ọ̀nà ọba tó ń kẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tí ó sì máa kẹ́ títí di ọjọ́ òdòdó àkíyámà kí ọ̀nà ọba kọ́ bá ń ṣe àlékún ìfẹ́ wọn. Bákan náà gbogbo fámílì aláàjì Sikiru Ayinde Barrister ìpapòdà wọn Ọlọ́run jẹ́ kí ọba jẹ́ ìbànújẹ́ fún wa o. Àgbéga yóò máa bá gbogbo wa. Wọ́n máa ń fọ ọjọ́ iwájú sọ̀rọ̀ so kéèyàn dẹ̀ máa ṣiṣẹ́ débẹ̀ ní ìrònú àròjinlẹ̀ àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan wà tó máa ń pè é sí wa pé ṣé bàbá yẹn mọ̀ pé kò ìfẹ́ ṣẹlẹ̀. Àwọn èèyàn máa ń sọ̀rọ̀ wípé irú Ọlọ́run ni ò sí lóòótọ́ kò sí irú Ọlọ́run àdẹ̀lẹ̀ rí irú Ọlọ́run àmọ́ dá àwọn èèyàn kan náà tí irú wọn ò sí tó jẹ́ pé tá a bá ìlú sí irú wọn àti ṣèkóńgẹ́rú wọn máa yóò difficult irú wọn làlàyé Sikiru Ayinde Barrister. Kábímọ̀ sọ̀kan kágbé sókè o, kábímọ̀ sọ̀kan kágbé sókè o, Fuji Musician Association. Kábímọ̀ sọ̀kan kágbé sókè, Fuji Musician Association. Kábímọ̀ sọ̀kan kágbé sókè o. Ọlọ́run ló pé sẹ́wà lọ́nà orin, Ọlọ́run ló pé sẹ́wà lọ́nà orin. Bàbá ṣiṣẹ́ kékeré o kásá ti rèrè tó. Bàbá wá ṣiṣẹ́ kékeré o kásá ti rèrè tó pọ̀ rẹpẹtẹ. Ọlọ́run ló pé sẹ́wà lọ́nà orin. Túmọ̀ ilé aláyọ̀. Aleykum salaam. Ẹ̀sìnkàn ẹ̀kọ́ àdúró tí ojoojúmọ́ òkè òkè lọ́la gbogbo yìí máa rẹ̀. Àmín. Ilé àtọ̀nà gbogbo yìí náà nígbà gbogbo ẹni tẹ́ ń ṣe ìrántí aláàjì Sikiru Ayinde Barrister lójoojúmọ́. Mo wọnú nílẹ̀ kan ẹ̀rú bàbá torí kéde mo sọ fáwọn èèyàn pé ọ̀nà yẹn lásán tó bá ní wá gba 1 million bìkan tó bá dé stage kan máa sábà nà lọ́nà wọ́n ẹ̀rú gbogbo ẹ̀ débi wow this is great adúpẹ́ lọ́wọ́ yìí Ọlọ́run á túbọ̀ máa jẹ́ kí àárín wa ó túbọ̀ máa dán dubai and then next year lágbára Ọlọ́run ó túbọ̀ máa lè gbé lẹ́yìn adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ẹrú ṣe gbogbo ẹ̀ tó wà mí so ẹgbẹ́ àti máa bẹ́ẹ̀ tó lọ ẹ ṣí gan ni. We're celebrating a legend so èmi jọmọ ẹ̀yin náà olólùfẹ́ ni so ìkọ̀kan náà ní gbogbo wa adúpẹ́ alihamdulilayi bàbá tó dáa ni wọ́n bàbá dáadáa tí kò ń fojú pa anybody rẹ àtọmọdé o àtàgbà àtiwọ́ tó jọmọ àti ọmọ ọlọ́mọ gbogbo wa ni bàbá mi kó pọ̀. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé adájọ́ ọjọ́ pé adá oṣooṣù pọ̀ nípa
BARRYFest ṣe léyìí àti plan láti ṣe event yìí as far back as 2020 but because of pandemic a lè ṣe nígbà tá a bí sí lọ́dọ̀ èyí gbogbo amalgamation Barrister Fans Club wọ́n parapọ̀ lẹ́yìn láti sọ wípé láti BARRYFest láti ayẹyẹ kan tó jẹ́ pé ó máa kálé káàkó òun la fi wá ṣe lẹ́yìn kọ́lọ́ dẹ̀gbà fún wa tábìlì oríṣi wọ́n lọ́kùnrin adúpẹ́ gbogbo bá ṣe ń bàbọ̀ láti jọ Friday títí dọjọ́ èyí agbẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn tí a pè wọ́n yọjú lágbára Ọlọ́run ẹ̀báléláyọ̀ nígbà tẹ́ bá padà sílé ẹ ṣé gan tó bá tún di 2022 a máa ṣe ayẹyẹ míì tó máa ju eléyìí lọ ẹ ṣé àdúpẹ́ o thank you 2024 sorry tó bá di 2024 2 years a máa ṣe ìbí tó máa dùn tó máa lára mi ìtọ́jú èyí lọ ẹ ṣé àdúpẹ́. ẹ ṣé. ẹ máa fún wọn tí wọ́n èdè bí. kára ó lè sà. Ẹ̀kẹfà Balógun ilẹ̀ Ìbàdàn àti ìyàwó rẹ̀ tó náà jẹ́ olóyè ìyálóde ilẹ̀ Ìbàdàn Mọ́gàjí Akéré Alájà Kaula GKB tó náà jẹ́ ọ̀tún fún Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá àti bàbá TK Mainframe Ògbómúléró Alhaji Abdulrazak Balógun tó jẹ́ àrẹ̀mọ fún bàbá Ayinde Barrister àti gbogbo lé etí ò lè gbéjì láyé ń bí nítorí náà Mr. Jerry àwọn padà wá sọ̀rọ̀ etí ò lè gbọ́ èdè láyé ń bí. ṣẹ́rí ẹ tó bá ń sòtọ́ yẹn kò fẹ́ràn wọn ìgbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ Fuji wọ́n ṣe rẹ́kọ̀dù kan tó ní pé who can tell me the full meaning of Fuji ó ṣàlàyé rẹ̀ pé combination of àpàlà afro gúdúgúdú ìtumọ̀ ní kò fẹ́ da àwọn orin tí wọ́n dàpọ̀ rí Ọlọ́run dẹ̀ yọ̀ǹda fún wọn. ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ nínú ìjókòó yìí lẹ́nu ó ní pé kí kálukú ronú kan báwo ló ń ṣe fẹ́ kẹ́yìn òun rí ẹni tó ti kú tẹ́yìn rẹ̀ fún tún sọ̀rọ̀ báyìí ẹ wòye years ọdún 12 rèé tálàjì Sikiru Ayinde Barrister tí wọ́n ti jáde láyé tí mi ìbá gbàgbé mo rántí wípé inú oṣù kẹwàá ni Olúwa àlejò ọlá ó sì máa wá sé wọn kù wal awwal wal akhir wal zahir wal batin wa huwa ala kulli shay'in qadir. Olúwa àlejò ọlá ṣe wá lágbára tó yẹn nínú àwọn ẹ̀dá tó dá sínú ayé ó wá sí àwọn kan ní wòlíì tó jẹ́ wípé tí wọ́n bá kúrò láyé ẹ dààmú kẹ́tù tó pàdé irú wọn ẹ dààmú ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ́ lóhùn ní kẹ́tù tó tún ríru wọn ìmọ̀ nínú làákàyè ìmọ̀ nínú ọ̀rọ̀ nínú ìṣesí ẹ jẹ́ kí wọ́n sọ fún wa bí Alhaji Sikiru Ayinde Barrister tí wọ́n bá ní very nice muamala tẹ́yìn olóyìnbó ń pè ní relationship òní jọyìn Alhaji Sikiru Ayinde Barrister dá láti inú ilé ó dá sáwọn ọmọ rẹ̀ ó dá sáwọn ìyàwó rẹ̀ ó dá sáwọn ọ̀rẹ́ rẹ̀ ó dá sí gbogbo ẹnikẹ́ni nínú ayé Alhaji Sikiru Ayinde Barrister tí wọ́n bá wà lóde nínú rírí rẹ̀ lẹ́sìn mọ̀ pé tó ní ìtẹríba ni bẹ́ẹ̀ bá ti wò lọ́ọ̀kan báyìí o lẹ́sìn mọ̀ pé kì í ṣe nítorí nàrí rẹ̀ eléyìí ló fi hàn mí àti yín pé bó ti wulẹ̀ kó ní iṣẹ́ eré tó wà kú níjọ́ kan bí o ti wulẹ̀ kó ní iṣẹ́ eré tó a sì sọ ọ̀rọ̀ ní ká máa sọ pé kú lè rí ẹ̀ṣẹ̀. Allahu Akbar. ẹni tí ò ṣẹ̀ náà yóò kú kí ló fẹ́ kó ṣẹlẹ̀ lẹ́yìn ikú rẹ ọwọ́ rẹ wá lọ́wọ́ kí ni tó fẹ́ kí wọ́n sọ tó o bá sí ń bẹ̀ mọ́ ọwọ́ rẹ ló wà. Ọlọ́run fúnra ẹ̀ ló ní sọ pé
aljazaawu l-ihsan ó ní illa al-ihsan ó wá ní fọ́ bí ayé aláyé ọ̀pínkù máa tún kẹ́ ní bẹ́ẹ̀. kò sí iyèméjì nínú ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kò sí rọ́ńbẹ̀ kò sáwàdà ńbẹ̀ kò sí awẹ́wà níbẹ̀ ẹ wo ẹ̀yin ẹni tó ti kú láti yé yẹn ẹ wo Ọlọ́run tó pè mí sóde yìí diaspora náà ti pè mí ìlú òyìnbó náà ti pè mí ẹ wo iye owó tí a fi ń wọ flight nísìn ẹ wo iye owó plane ẹni ọwọ́ bẹ́ẹ̀ láti Amẹ́ríkà ẹni ọwọ́ láti Dublin ẹni ọwọ́ láti UK ẹni ọwọ́ níbi Áfíríkà bí àwọn tó tún wá nínú Nàìjíríà nítorí ìfẹ́ nìkan ẹ jẹ́ wọn aṣọ ntẹ́mi jẹyó lára Alhaji Sikiru Ayinde Barrister ní ọjọ́ kan tí mo wà ní Amẹ́ríkà mo ní ẹ dákun ẹjọ́ ẹ̀yin èèyàn wọ́n ní kí ni mo ní ẹjọ́ ẹ mú mi débi ìròyìn Alhaji Sikiru Ayinde Barrister sọ tí wọ́n lọ́wọ́ àyílù kan nígbà wọ́n ní ẹgbẹ́ tí ẹ gbọ́ Amẹ́ríkà tí mo rè ó jọ mí lójú wọ́n ní èmi pẹ̀lú Buhari ọmọ ọlọ́ọ̀tọ̀ lájọ ṣeré lọ sí Amẹ́ríkà àtúnjọ ṣeré dé Orlando ìròyìn o ẹ má bínú tí ìbá rí kọ tí ìbá náà pẹ́ jọ torí Ọlọ́run ẹ gbà mí ẹ pardon mi ẹ wá mú tí mo fẹ́ sọ gan tí mo bá ń bẹ nínú mọ́tò tí mo bá jókòó sí onas corner tí driver ní bá slot cd ní Ìbàjá ni màá ní Alhaji Sikiru Ayinde Barrister ni mo fẹ́ gbọ́ tó bàbá mi play rẹ̀ ní ìrí ọjà wọ́n lè ní Barrister Alhaji Kaola old school ni mo ní old school yẹn gan-an òun ni mo fẹ́ ẹ ń sọ pé old school ẹ wò bá wọ́n ròyìn ọ̀rọ̀ Nàìjíríà ẹ wo tí Nàìjíríà dáǹsì ẹ wò bàtà Alhaji Sikiru Ayinde Barrister tí wọ́n sọ fún wa tí ó sọ sísọ fún wa nípa ọ̀rọ̀ ogun ẹ wo bí nǹkan yẹn ṣe ń rí àwọn èèyàn tí wọ́n wá lọ́nù Kùránì mọ́ wọ́n á ní Alhaji Sikiru Ayinde Barrister ti sọ ohun tó ń ṣẹlẹ̀ ẹ wò ó ṣé wòlíì ní àbí wòlíì kọ́ ẹ dání lóhùn ṣé wòlíì ní àbí wòlíì kọ́. wọ́n dàbí ẹgbẹ́ tó lọ lọ́dọ́jọ́ Sikiru ní kò lè tàbí ìlú àbíjọ Ayinde ọlọ́dọ̀ ọ̀làrí. lọ́wọ́ sí nínú mi Ayinde máa yọ̀ mọ́ Ayinde. ọkọ̀lùdáwọ́ nítorí Sikiru ní Ayinde ọlọ́ládé. lórí pásá ń gbà àwọn ìlú Jésù Kristi ti wẹ́kọ̀ ní ojú àgbà ń gbà àwọn ìlú mọ́mọ́ mi ò ní jẹ́ ọmọ o. Instrumentalist moving along. It's a little fire over me. Great Allah, you know. Falaki, a woman in the Colombia, you know. But I want to come on, but I don't Ọlọ́run ọba tó ní ẹ kó má padà lẹ́yìn láéláéláéláé ọmọ yẹn wú ọjà ọjà wà lọ́wọ́ ọmọ ọba bá ojú gbogbo ẹ̀yin kẹ́kọ̀ọ́ àti lórí dọ́kítọ́ Sikiru ẹ̀dẹ́ ọlọ́ládé bàbá lòdò ìyàwó gbogbo ẹ̀yìn àkùnrin ìtọ́lápọ̀ àkùnrin ìtọ́lásà lọ́la ọlọ́wọ́ mo sì lọ́wọ́ pẹ́. gbogbo lóye lọ́mọ aláwọ̀ ọmọ tó ń bẹ́ kí lè sí Sikiru ẹ̀ẹ́dẹ́gbà lógún. ìyá yìí ní lọ́wọ́ nígbà. àjọpọ̀ ìṣòro lọ́dún. lọ́sùwájú ìyá ọ̀rẹ́. ọmọ ọmọ ilé àmì àjàmọ̀ ìṣúra.
Ọkùnrin fẹ́ ṣàlàyé sinimá Dr. Sikiru Ayinde Barrister eléyìí tó ń pọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Ẹ bá ń fún bàbá látẹ̀wọ́ torí Ọlọ́run. Ẹ kú jókòó, ẹ kú fàájì. Mo kí bàbá wa Tunde Kelani ẹ̀kẹfà Olúbàdàn. Mo kí gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n, ẹ̀yin àbúrò. Mo kí ẹ̀yin ìyá wa. Mi ò ní gbà yín lásìkò púpọ̀, ṣùgbọ́n ó tó àsìkò nítorí nígbà ọdún mẹ́rin. Mo kí mọ́gàjì akéré o, ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ àbáṣe o, àṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀. Nǹkan tí mo fẹ́ sọ yìí ti gbé mi nínú láti kan bí ọdún mẹ́rin sẹ́yìn. Àwọn tó súnmọ́ mi dé ẹ̀ mọ̀ wípé ní Ọlọ́run ṣe lẹ́rìí wa àti ànábìnrin sallallahu alaihi wasallam. Gbogbo ẹ̀yin ẹbí, ẹ̀yin ìyá wa, ẹ̀yin ọmọ, gbogbo ẹ̀yin àgbààgbà, gbogbo ẹ̀yin fan club lọ́tùlọ́sì, mo fẹ́ fi dá yín lójú pé ní agbára Ọlọ́run a máa ṣe fíìmù SAB Sikiru Ayinde Barrister. Ṣé ẹ mọ̀ pé orúkọ mi Babátúndé Ayinde Kelani, Ayinde Kelani, mo tún tẹnu mọ́ Ayinde ẹ̀ dáadáa torí ọ̀pọ̀ bá wá ní torí kan bá sunwọ̀n àrọ̀gbà Ayinde Kelani. Fíìmù Ayinde Barrister ìkan ò tó, ṣùgbọ́n ní agbára Ọlọ́run àti ẹ̀yin tẹ́ wà níjókòó yìí nílé lóko, ó yẹ kí ó jẹ́ pé gbogbo ọ̀tá máa dá sí ni. Àǹfààní á wà lóríṣìí ọ̀nà láti dá sí i tó bá yà a máa fi lọ. Ṣùgbọ́n ní agbára Ọlọ́run níwájú ilé ní mo fẹ́ kẹ́ ẹ bá mi sọ pé ó ti di ṣíṣe. Ẹ bá mi sọ lẹ́ẹ̀kan sí i. Ẹ tí wá mi sọ lẹ́ẹ̀kan sí i. Tí a bá máa fi ṣe BARRYFest ní ọdún tó ń bọ̀, fíìmù á jáde ní agbára Ọlọ́run. Àti wípé ní tí a ṣe láti jọ ṣe ni wípé àwọn Yorùbá ó dàbí pé àmọyì ara wa, àmọ́ nǹkan tó lọ́n fún wa torí a máa ń sọ̀rọ̀ Yorùbá pé akẹ́rìn ṣùgbọ́n a kì í dá sí dáadáa. Ṣùgbọ́n fún ìtafẹ́ ṣe yẹn níbikíbi tá a bá gbé dé wọ́n láti mọ̀ pé àwọn Yorùbá wà nílùú. Níbikíbi tó bá wà kí ló ń ṣẹlẹ̀ àwọn Yorùbá yẹn ni wọ́n ti dé torí àṣà wọn àti Barry Wonder èyí tí wọ́n gbé wá fún gbogbo ayé torí ẹ̀ gbogbo ayé láti mọ̀ ń pa ẹ̀. Ẹ ṣé mo kí yín o, à á ṣe iṣẹ́ míì èyí tó ń bọ̀ lọ́dún tó ń bọ̀ á dàjọ́ lè lọ. Mo dúpẹ́ fún àǹfààní gbogbo yín àti bí mo ṣe débí léyìn torí Ọlọ́run ló ṣe nítorí ẹ̀ mo kí ẹ kú ọdún ẹ kú ìyèdùn ọmọ rere á pẹ̀yìn gbogbo wa o. Ẹ ṣé kan sá.
ẹnìkan tí Ọlọ́run rán ni Alhaji Barrister torí ó wà creative. ẹni tí Ọlọ́run bá ti dá ó ti dá ni àkàndé èèyàn ni Alhaji. Barrister ò kì í ṣe èèyàn lásán, òjíṣẹ́ kan ni tí Ọlọ́run rán wá sílé ayé pé kó wá jẹ́ iṣẹ́, ó dẹ̀ jẹ́ tó jẹ́ pé ó jẹ́ débi pé kò ní àbàwọ́n kankan, a lè rí kórí má mì, ṣùgbọ́n Ọlọ́run ò sọ pé kí ọmọ aráyé kankan pé kí wọ́n sọ pé àwọn rí àbàwọ́n bàbá yìí, ó ṣe ó tẹ́ ọmọ aráyé lọ́rùn ju bó ṣe tẹ́ ara ẹ̀ lọ lọ́rùn. Kò kì í ṣe èèyàn tó wà selfish. Lájì kò sí ọ̀rọ̀ téèyàn bá sọ láyé yìí ní ọ̀gọ̀rọ̀ ọgbọ́n Aláàjì ò tí ì fi kọrin. Gbogbo ilé tó bá ń dàrú ẹni tó bá gbórin Aláàjì ilé yẹn á tò. Láàrin ọkọ láya bí ẹ bá ń gbórin Aláàjì àárín yẹn ò ní dàrú. Yes, we are going to award some people here. We want to appreciate their contribution to sustenance of the legacy of SAB, Dr. Sikiru Ayinde Barrister Ololade. Ní orúkọ BARRYFest Fuji Music International Festival 2022. This Evergreen Legend Music Award is given to Dr. Ayinde Barrister MFR posthumously and it will be received by me in recognition of Barry's dignity in creating Fuji music, turning into a profession that gave many beneficiaries means of livelihood and fame, and producing hundreds of albums that remain evergreen and useful to humanity. This Grand Legend of Music Award given to General Quality Ayinla in recognition of his leadership role in sustaining the existence and relevance of Fuji music in the world is given to Merengue. Fuji Music International Festival 2022 has deemed it fit to give Alhaji Wasiu Ayinde K1 this outstanding Legend of Music Award in recognition of his commitment to propagating the legacy of Fuji music locally and internationally. Congratulations, Professor Evangelist Ebenezer Obey, MFR, in recognition of your mentorship, which assisted Ayinde Barrister through his journey in Fuji music. Fact. Statement of fact. Wọ́n yí àmì ẹ̀yẹ yìí pé wọ́n ti gba yìí náà sí Fuji Music Hall of Fame pẹ̀lú àwọn akitiyan yín àti ìgbélárugẹ fún orin Fuji káàkiri àgbáyé. Wọ́n ní kí n fún yín lónìí ọjọ́ 13 oṣù kejì ọdún 2022 ẹ kú oríire. Wọ́n ní ká fún yín ní ìwé ẹ̀rí certificate of intention ọ̀pẹ̀ fún Alhaji Rasheed Ayinde Merengue. Wọ́n ní you have been inducted into Fuji Music Hall of Fame in recognition of the pioneering contribution in promoting Fuji music globally. Dated 13 February 2022. Ọlọ́run tó dára bí ìyẹlẹ́wé ló dára bí aláìṣọ ilẹ̀ tí ń sáfìlì. Kò sí kọ́lẹ́ṣọ̀ ìṣẹ́ ìdìbò rẹ̀ lọ́jọ́ tó ti fọ́ ìtumọ̀. Káyọ̀dé pẹ̀lú kádàrá lẹ́yìn. Yóò bọ́lá lóhun tó ń sìn fún láwọn òbí fẹ́ bẹ́ẹ̀ jó gbé ayé ìgbòho ìgbò iṣẹ́ lórí ìgbà. Ọmọ bẹ̀rí lòdù lórí ìgbòho. Yẹ́! Ṣé ẹ sẹ́kì? Thanks so much to Alhaji Eewo Sidi. We are still on the road of Mainframe, inshallah, because of that. This is a certificate of induction to Alhaji Eewo. You have been inducted into Fuji Music Hall of Fame in recognition of your pioneering contribution in promoting Fuji music globally. Dated 13 February 2022, signed by Alhaji Ayinde, Oluwa, the chairman, and the Ademola Adesibi, secretary. Lábẹ́ ọ̀rọ̀, ilé ìtọ́jú fún yóò ní jẹ́ àgbàmọ́.
presentation of the activities of warrant officer, Nigerian officer, for the moral support and immense contribution in the course of promoting the legacy of Ayinde Barrister. We are presenting this award on 13th day of February 2022. This is a special recognition award to warrant officer Nigerian officer. Alhaji Badu, please receive it on behalf of warrant officer Nigerian officer. Yes, sir. Avid, sir. Okay, sir. Yes, sir. I will, sir. Yes, sir. Hello, sir. Thank you, sir. Bàbá wa olóyè lẹ́kan àlàbí ó kàn yín sá o. A máa gbé oògùn oyè fún yín torí pé amọ̀rírì ń tẹ̀ ń ṣe. Bàbá wa Ganiu Káyọ̀dé Balógun GKB òsì Ààrẹ Ọ̀nà Kakanfò yín lẹ́bàá pèsèntì ẹ̀ fún bàbá. Bàbá sọ̀rọ̀ nípa ẹni tó ń ṣe takuntakun nínú àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Nọ́mbà 1 ni bàbá, ẹ wo bí ìmúra bàbá mi gangan. Ó pọ̀ báwo ni ó pọ̀ ṣé ọmọge góòlù lè kò ní sọ pé bàbá kí lè pé wọ́n ti ẹ̀mí ò ní sọ ẹ̀sìn wẹ̀ǹkì. ọmọ àlebàdàn ló sọ̀rọ̀ lórúkọ jẹ́ báà ní Àìjílẹ̀kọ̀ Àlàbí is a living legend when it comes to the culture of Yoruba people as a whole and the culture that is peculiar to us, Ibadan people. Màtí rẹ̀ jẹ́ ìjọba òṣèlú kan fún àgbẹ̀ màtí rẹ̀ jẹ́ òwúrọ̀ màtí rẹ̀ òwúrọ̀ ara rẹ̀ ọ̀gá ìpínlẹ̀ jẹ́ ìbáraẹ̀ òwúrọ̀ ara rẹ̀. Ìtumọ̀ I like this is a very, very important assignment that I'm doing today because it's not only my brother, his mother came from Ibadan, he's also one of my relatives. And whatever we become today is because he decided very early that he was going to work with Ayinde Barrister to create a branch. Tí wọ́n bá dìde nígbà yẹn pé àwọn fi iṣẹ́ ìròyìn lẹ̀ káwọn wá jókòó ti Alhaji Ayinde Barrister bóyá torí aṣọ náà bóyá bíráìdì yẹn lẹ́nìí kò ní ga tó bí oṣù ga tó ní ọdún lẹ́nìí. But by that similar decision that he took to leave paid employment and join the band as the director for public affairs goes a long way in creating the BARRYFest that we all celebrate today. On behalf of the organizers, I'd like to present to you, sir, this special recognition award in recognition of your activities, moral support, and immense contribution to the cause of promoting the legacy of Sikiru Ayinde Barrister NFI. Later today, 13th February 2022. Congratulations, sir. So, Daba. Alájà Mújì dáàbò. Lórúkọ àwọn tí wọ́n ṣe ní BARRYFest. Ẹ máa gbé fáàn fún màmá mi, àwọn tó bá fáàn ìbá ìfẹ́rẹ́ kó ló máa ń wọ̀. Alájà Aulat ìyá wa Àwẹ̀rọ náà kọ́ máa present ẹ̀ fún wọn. Okay, one more time. Ẹ má bọ̀ mà. Thank you. Wa tó ní sìn gbogbo dáadáa tẹ̀ fi ṣe wá máa wà pẹ̀lú yín o gbogbo bẹ́ẹ̀ tí ṣe wá parapọ̀ báyìí tẹ̀ ṣe kí ní fún báyìí dáadáa ni màmá ṣe fẹ́ iná lẹ́yìn ẹ̀gbọ́ ẹ̀gbọ́ ẹ̀fọwọ́ pawọ́ ẹ̀dẹ̀ fèrè lòdì gbogbo kọ́kẹ́kọ́ tẹ̀ ní fọwọ́ yín ṣe ẹ̀rù ń fẹsẹ̀ yín dà àníwá yín sí gbogbo oore tó wà mí tẹ́ tó wà yẹn máa kó wá sí Nàìjíríà ni
ẹ̀ẹ́dùn agbókò mi níbẹ̀ ní Nàìjíríà wa bó ti ṣe rí ọlọ́run àtúbọ̀ bá wa tún ṣe àwọn bàbá wa àtàwọn ìyá wa gbogbo ọlọ́run àtúbọ̀ bá wa tún ṣe ní orúkọ BARRYFest ó la fi àwọ̀dù la fi dá ìlọ́lá o ẹ̀gbọ́ ẹ̀tọ́. For Ademola Adeshimi Asiwaju, this caught him unaware. It is a coup well planned, coup in quotes. He has done tremendously well in sustenance of the legacy of Dr. Sikiru Ayinde Barrister. And they say to whom much is given, much is expected. For it's popular, for it's he. The voice of God, the voice of people is the voice of God. These are people who have deemed it fit to celebrate him, to give back to what he has done. That's why you can see convergence of cream de la cream people here. He's caught unaware and is becoming emotional. I say, what do? Onifuji, oh yeah, Ayinde Barrister. Ayinde Barrister song. I might start to cry. So I'm not going to say much. He's such a wonderful person. He's such a, gentleman. Because of his personality, I actually adopted him as one of my brothers. So he's actually my adopted brother. So Alaji, this idea came up, right? And Alaji has done everything that is possible to make it a reality. Shots now. Which kind of thing it is? Of this. And I came back to Dublin for Nollywood's birthday. He came back to the hotel. I said, I think you cannot sleep. You have to join a meeting because the SME Global is questioning some things. And I think something education is so dear in the see. So he did not sleep. He has fasted for 24 hours and was able to compose himself. And not argue. The meeting, I'm not arguing. And I could just be quiet. And I did hear this song. There was a meeting to the first song. He's a man very rude. To say. So the chairman, this is the chairman's award. The chairman just gave me the honor to present the award, but this is actually the chairman's award. BARRYFest 2022 chairman award. The award extremely well. So let's give us an applause. Olórí ayé, olórí ìwàjọ́. Ìwọ làwa gbójúlé, ìwọ làwa bẹ̀yìntì. Jọ̀wọ́ yé ló máa ń dà wá o. Ọ̀túnba Adémọ́lá Adéṣíkì àdìgbò lọ́ọ̀bà. Àṣírí ẹ̀kọ́ kò ní tú lójú ewé. Àṣírí ẹ̀kọ́ kò ní tú lójú. Adémọ́lá àṣírí ẹ̀kọ́ kò ní tú lójú ewé. Àṣírí ẹ̀kọ́ kò ní. We always proud of you, Ademola Adeshigi. We said you are the best and you promise us to always to give us the best. We love you. Ashabi Mobilo. Congratulations. Èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan tó yẹ pé mo ti wà nínú oore tí Ọlọ́run ṣe fún Alhaji àgbà Dr. Sikiru Ayinde Barrister. Kì í ṣe ti ẹnu. A lè sọ níbo mi o ní Nàìjíríà wa yìí kò tí ì ṣe fún eléré mi nítorí tí a bá wò gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó pé láti ìbẹ̀rẹ̀ ni mo ti wà nínú ẹni tí ó bẹ̀rẹ̀ sí ní gbé agbátẹrù ètò Alhaji àgbà láti ọdún tí wọ́n ti kú ní ọdún kìíní láti bẹ̀rẹ̀ sí ní ṣe ètò bẹ̀ẹ̀ nígbà tí a wá bẹ̀rẹ̀ ètò yìí ni wípé a wà ní ojú kan gbogbo wa bẹ̀ẹ̀ nígbà tó ní àwa dé stage kan tó yẹ pé ẹgbẹ́ yẹn a pọ̀ àwọn ìfọ̀ yẹ kí orí Facebook láti celebrate Alhaji àgbà àwa rò pé a kàn ń kọrin à ń ṣe gbogbo ẹ̀ orin táwọn àkọ́tà kan jó lórí Facebook yìí tí a bá mọra wa ká ní pàdé láàrin ara wa ká mọra wa kíní yóò ní dá ká máa ṣe pé a fi ọ̀rọ̀ owó kún ibẹ̀ ni a ti á bẹ̀rẹ̀ sí ní dá owó tí a bẹ̀rẹ̀ sí ṣe ọ̀pọ̀lọpọ̀ ètò ní ipa ọ̀rọ̀ Alhaji àgbà ìyẹn ló wá fà tó fi di pé láti yẹ ọdún nìyẹn ẹgbẹ́ ti wá pọ̀ afẹ́ tó 20 ní oríṣiríṣi ẹgbẹ́ tí celebrate Alhaji àgbà àmọ́ ìfẹ́ tí a ṣe lónìí ní àkọ́kọ́ tí gbogbo ẹgbẹ́ ọ̀pẹ̀nu pọ̀ pé ẹ jẹ́ kí gbogbo owó ṣe kan
ìwà ni ètò tí ẹ̀ rí lónìí ìwọ lẹ́tẹ̀ tó wá jẹ́ yàrá ẹni pé 99% wà ní òtí ẹ̀rí alàjẹ́ àgbà rí tí wọ́n sẹ̀ ná owó lórí alàjẹ́ àgbà láti sọ wípé lẹ́gẹ̀sì rẹ̀ ò ní parun láéláé. tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wa nínú orin alàjẹ́ àgbà rí wípé kò sí ètí orin alàjẹ́ àgbà tá a gbọ́ tá àwọn rí ẹ̀ kọ̀ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ wa gẹ́gẹ́ sọ wípé nínú wa tá a rí wọ́n wá sọ wípé tí ó bá yẹ pé èèyàn ti ní ẹ̀sìn míì orin alàjẹ́ àgbà gan tó láti fi máa ṣe ẹ̀sìn láti fi máa wùwà láti fi máa tó lé ayé èèyàn ní ẹnìwìà orin kò sí ìmúlò orin alàjẹ́ àgbà gẹ́gẹ́ bí tí wọ́n máa sọ pé àdìtì ni àdìtì tó ṣe gbélé ayé ní orin gbogbo orin tí Alhaji Sikiru Ayinde Barrister kọ sílẹ̀. kò dẹ̀ sí nǹkan tó tọrọ lọ́dọ̀ Ọlọ́run ọba tí Ọlọ́run ọba ò ṣe fún un ju nǹkan ẹyọ kan lọ nǹkan ẹyọ kan tọ́lọ̀ ò dẹ̀ gbà fún náà kó má bàa ba nǹkan tó kù kó ṣe fún jẹ́ òun ni pé ó lọ ní age within the age range tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó lọ òun náà ni bàbá yìí lọ nǹkan tó dẹ̀ máa ń sọ fún Ọlọ́run ọba ẹ máa rí pé tó bá tọrọ ilé a fi wé Ọkọya tó bá tọrọ owó a fi wé Dangote a fi wé kìíní bọ́ tó bá di bí òkìkí ó máa ní òkìkí tí ò ní lè parẹ́ òkìkí irú Ànábì mọ́mọ́ òkìkí Jésù òun ni kó fún òun gbogbo ọjọ́ tọ́jọ́ bá wà láyé tó kìkí Ànábì ò bá parẹ́ àti ti Jésù Kristi òkìkí Barrister ò lè parẹ́ rárá kò lè parẹ́ bẹ́ẹ̀ náà torí ẹ̀ ló fi jẹ́ pé ọdún kọkànlá la ṣe kọjá yìí àfi bí ẹni pé olórin kankan ò kú rí kò sí olórin tí wọ́n ń celebrate ní ìṣẹ́jú tó dàbí ọmọ Agbájé Lọlá kò tí ì sí àtàbà máa rí kọ́ bá rẹ̀ sọ pé inú álbọ̀mù náà tó ń tà jù òkú èèyàn tó ń tà ju alàyè lọ òun ni kò sí bí wọ́n ṣe lè ṣe wọn ò lè bá álbọ̀mù tó ti ṣe sílẹ̀ gbogbo àwọn tó wà láyé tó wà láyè wọn ò tí ì ṣe bá wọn ò dẹ̀ lè bá bó ṣe máa lọ nìyẹn kò dẹ̀ kí n ṣe pé gbà tóun náà ń ṣe gbogbo kínní wọ́n máa ń pa àwọn kan pé piracy wọ́n ṣe gbàkan àwọn kan wọ́n yọ òun náà lẹ́nu but ó ń fẹ́ nǹkan tó jẹ́ pé òun máa ṣe sílẹ̀ torí ẹ̀ orin yàtọ̀ sórin nǹkan táwọn tó kù ṣe lórin nǹkan tí Barrister ṣe sílẹ̀ tírà ni torí ẹ̀ ló fi jẹ́ pé à ń mú lò ní day to day nígbésí ayé wa òun ló dàbí àdìs kò sí ní ìyàwó tí ò bá fẹ́ gbọ́ tọkọ á rí tiẹ̀ mú ní orin Barrister bàbá tí ò bá fẹ́ tọ́mọ á rí mú ẹni tí ò bá fẹ́ ní sùúrù á rí mú ẹni tó bá máa ń bínú á rí tiẹ̀ mú ẹni tí ò bá níwà á rí mú ẹni tí ò bá fi ṣoore ó máa rí mú so bàbá yìí ó ti ṣe gbogbo nǹkan làfẹ́ tí ò bá mọ̀ bẹ́ẹ̀ni náà ṣe máa ń sọ lórí program ni pé gbogbo nǹkan tó ṣe sílẹ̀ àwọn míì tó bá sọ pé wọ́n ka Quran wọ́n á náà wò mọ́ka ẹlòmíì tó bá sọ pé wọ́n ka Bíbélì wọ́n á ní òmọ́ka Ọlọ́run tún wá gbé ìwé kan sílẹ̀ fún wa tó jẹ́ pé tẹ́ bá sọ pé ẹ mọ̀ ń pa Quran ẹ mọ̀ ń pa Bíbélì ẹ tó bá máa ń gbórin Barrister tí ò bá mú lò kò sí nǹkan tó fẹ́ bọ́lọ́run sọ because Ọlọ́run ti make ẹ̀ wà easier fún láti fi lè ronú bí ó ṣe ń gbélé ayé so ẹ tó bá ń gbọ́ tí ò bá mú lò ìbánilẹ́jọ́ burúkú ni níwájú Ọlọ́run torí ẹ̀ la ṣe ń sọ kò síbi tọ́mọ Barrister máa dé lónìí tí orúkọ yẹn ò ní sílẹ̀kùn fún torí tá a bá interview gbogbo àwọn socialite yẹn náà wọ́n máa ní gbogbo contract táwọn gbà láyé yìí torí pé Barrister kí àwọn nínú album ni. gbogbo ẹ̀fọ́ ìbáraẹni ló bá kọrin bí. torí àjọ̀dún Àgbájé Balógun Alhaji àgbà olórin wọn ti ìlú òyìnbó wá wọn dẹ̀ ń bẹ́ bí Sẹ̀mólínà náà ń bẹ́ bí Sẹ̀míù ọba gbogbo onífújì ní ìlú London wà kéré oko délé ó ti ẹ̀ ti ń kéré oko wá sílé wàá tún kojú báyìí lọ́lọ́lọ́ wọn bá àwọn bàbá gbogbo wọn bẹ̀ ní kalẹ̀ lé lẹ́yìn Dr. Barry àti General Kollington kébékébé gbogbo àwọn bàbá tó fi sẹ́ẹ̀fù kiri ilé wa lọ́wọ́ gbogbo wọn bẹ̀ ní kalẹ̀ lé. àtàwọn náà ti dé sílùú Ìbàdàn bí torí Àgbájé Balógun Ayinde Barrister tí ó. gbogbo ẹ̀yin olólùfẹ́ Àgbájé lọ́lá tẹ̀ ń bẹ́ẹ̀ nípa rẹ̀ níbí o.
lẹ́gẹ̀sì lóríṣiríṣi ìfagbádé lọ́la gbogbo wọn ń bẹ̀ ní kàlẹ̀ bí òrìrú ọlọ́run ọba rí lẹ́yìn ikú Àyìndé Balógun òkìkí ẹ̀ ó ti tọrọ kó tó lọ Àyìndé ó ní bóun bá ń bẹ láyé bóun ò bá tún sí láyé mọ́ òkìkí tí kò ní lè parẹ́ ìkànnà bí mo ń bọ̀ dùn bẹ́ẹ̀ bá mi ní òǹdó oníṣẹ́ ńlá. Allahumma ya Rabbi salli ala Muhammad wa sayyidi saadati Nabi Muhammad wa sayyidi saadati Nabi Muhammad. Rẹ́kọ̀dù Àyìndé ó tún ń tà wàràwàrà ó ń tà wìtìwìtì bí ẹ tó ń bẹ láyé. Ìwọ tó o bá fẹ́ látúbọ̀ tán rẹ bíi ti Barrister yá ìwà rẹ ìwà tó dáa ó ní kó wù kó o tó jáde láyé. Ẹyin Sikiru ó dára bàrí àgbàdì lọ́la bàrí wéèrò wòrò lẹ́yìn ẹ̀ ò ṣọlá ìwà rẹ̀. Àgbàdì lọ́la òwe ro wòrò lẹ́yìn ẹ̀ ò ṣọlá ìwà rẹ̀ o. Ìwà ló dára púpọ̀ ayẹlẹ. Ìwà ló dára púpọ̀ inú bíbí ṣe ní kò dá nǹkan. Ẹnu olóyin ohun olóyin làwa fi ń pèdè o. Ẹnu olóyin ohun olóyin làwa fi ń pèdè o. Torí tìlú. Ìwà lọ́dún débi a máa lè kó fi kọ́gbọ́n. Ta ni o mọ̀? Ọmọ nílẹ̀ yóò pọ̀ Ayindele lájẹ́. Tàwa ni o mọ̀. Ọmọ nílẹ̀ yóò pọ̀ Ayindele lájẹ́. Ẹnu olóyin ohun olóyin làwa fi ń pèdè o. Mágàjí Adésúnmọ́ wọlé mọ́ àbámbí. Kọ́lá olóòtú ọmọ àdàbánijà. Mo kí bàbá wa ẹ̀kẹfà Olúbàdàn Ọlámilékan Àlàbí Ràṣídì mo kí yín ẹkú àfọmọnìyàn ṣe ẹkú àtàárọ̀ ẹ̀sọ́ kójú nǹkan yín ẹ̀ẹ́dẹ̀gbọ́ tẹ̀gbọ́ yín lẹ́yìn ikú ẹ̀ lè sí Sikiru Àyìndé mi tó lọ ẹ̀mẹ́rin Mọ́gàjí Mọ̀ṣúrù Akéré ọba lọ́la. Her Excellency mo kí yín. I am the Deputy Governor for your state. Ayọ̀lá àníyàn ò tó ń jẹ́ra fún mi. Ayàgbọ́mọ̀ rẹ̀ ẹ káàbọ̀ sórí ètò yìí o. Mọ̀mọ́ wa Láre Hasan mo mọ̀ kí yín. Ẹ kú àtàárọ̀, a kí yín kí wà fún gbogbo àgbà o. Aṣọ̀nà àwọn ìrọ̀mọ̀lẹ̀ ìbá àwọn ìyá tó láyé kù kan tó fàyè lè wá lọ́wọ́. Ajúbà fún bàbá àti èyí tó bí wà òye. Torí pé bọ́mọdé bá júbà fábà ajá ipẹ́. Ẹ̀yà àríta wa ṣe níṣẹ́ ló kò lójúbà fún bàbá kí ilẹ̀ tó kò láàyè àṣẹ ni. Àdáṣe nínú ìgbà gbọ́dọ̀ mú ní. Ibi ayé kù sí kí ẹ fún àṣẹ. Àwọn òbí òbí sáráyé. Ẹni bá kí ẹ mọ̀ ṣe tàwa dàbí àfàwọn lọ́wọ́. Àṣẹ Olúwa dá èèyàn á ṣe sábàbí ẹ lọ ṣọ́ra yín. Ó lè jọ̀wọ́ sọ́nu. Ọjọ́ òní ṣàlàyé làwọn. Ẹ̀yin fi mọ̀ dára kó ṣe é.
àlásìkò rárá. Gbogbo ẹgbẹ́ onífújì tó ń bẹ níbí iná máa ṣeré fún wa. Ayinde àdé ọmọ bàbí àgbọ̀dì. Ẹ̀sùn mọ́ bí ẹgbọ́n mi tó kẹ́kẹ́gbẹ́. Nítorí tí bọ̀ yìí sí. Ẹ̀sùn ló bí ẹgbẹ́rin tó gẹ̀gẹ̀gbẹ́. Nítorí tí bọ̀ yìí sí. Àmọ́ ẹ̀wà gbọ́dọ̀ sí tó. Àyíké bá lọ́ọ̀lọ́ lọ́wọ́ dájú. Lásìkò tó ní sí ń bẹ́ lẹ́nu tiwa. Sọ̀rọ̀ ìtòwé tàbá tí wọ́n lè ṣe. Àsìkò Ayinde sì ń pèdè. Orin tuntun tòwé tàbá yóò lọ́wọ́ ọmọ yìí ti wá. Bàtà ló lọ́nà o, Ayinde igi méjì lóòdì oṣù lóògbé. Barrister ló lọ́nà o, Ayinde igi méjì lóòdì oṣù lóògbé. Lásìkò tó ń ṣì ń bẹ́ lẹ́nu tiwa. Sọ̀rọ̀ ìtòwé tàbá tí wọ́n ń ṣe. Lásìkò Ayinde sì ń pèdè. Orin tuntun tí ó tàbá mi yóò lọ́wọ́ ọmọ mi ti wá. Ṣùgbọ́n tó bá kékeré, ọba àgbẹ̀rù nìkan. Ẹ má forúkọ mi sí, orúkọ bàrí ẹ má fi sí i. Ṣùgbọ́n tó bá kékeré, ọba àgbẹ̀rù nìkan. Bó bá sì jẹ́ tó dùn. Ayinde lọ́gà lọ́la. Mo bá sì tẹ̀ tuntun. Ayinde lọ́gà lọ́la. Mo gbọ́dọ̀ pé ẹgbẹ́ orin tó ga o. Ọmọláwé ìdúró tí ìgbéró ṣe o. Agbèrè wà lóde, kọ́mándà adé o. Agbèrè wà lóde, agbèrè wà lóde àlà. Agbèrè wà lóde, kúkú kọ́mándà adé o. Gbogbo nínú lẹ́yìn òbí wọn lọ́wọ́. Àyìndé kò sórí ìsàmú. Ẹ̀yọ́ ọmọdé wọ̀nyí. Sẹ́yìn kò sórí ìsà tí ó ṣe nílò kó lágbẹ̀dẹ̀ o. Agbèrè wà lóde.
Ìbàlẹ̀ àgbàdo lọ àyà ìdè. Ọmọ kájọ sàlámù ayẹyẹ. Kọ́mọdúnkẹ́ àdúgbò láàbọ̀. Oyún tó sórí ìbílẹ̀ ní ẹ̀kọ́. Oyàgá àgbàjẹ́ lórí ìyàpá. Àyè mú fọmọ sáà. Àlàmúdà lè kọ́ dúpẹ́. Ọjọ́ ọjà òfin dáadáa o. Ọmọ dákẹ́ dàbí oṣù láyé ilé òótọ́ tí ó bá wù. Láǹgbàṣà òkò lórí omi. Ojú ọdún tẹ̀sí mú sọmi. Ọgbọ̀n ọdún tẹ̀sí mú sọmi. Àìníye ọdún tẹ̀sí mú sọmi. Kọ̀mọ̀lẹ́ lómi nílẹ̀ tódò, bèrè gbàgbé yóò súnmọ́ ṣàkóso ọba omi. Tóbi tí ó dókun, alábàánúkú ọba omi. Tóbi tí ó dókun, alábàánúkú ọba omi. Tóbi tí ó dókun, alábàánúkú ọba omi. Bẹ́ẹ̀ni tí ó tó kọ̀, àgbà ló kún ọba omi. Ẹyin lábọ̀ kọ́ra jọ kọ́ tó lóun bá tàbí ẹni tó ṣe bẹ̀rù kọ́ o. Láìpẹ́ pé Àyìndé kan máa ń ta àìfàwọ̀ ẹ̀ṣẹ̀ pẹ̀lú ó dájú o. Ẹni tí ó rẹ̀kùn á lọ sókè, ẹni tí ó rẹ̀kùn á lọ sókè, òkè yẹn ni ó fà wọ̀ ẹ̀ṣẹ̀ rere. A kì í bínú Ọlọ́run, a kì í bínú Ọlọ́run, ẹ̀wù ènìyàn ń bà ní òǹkà sàn. Akíkínú Ọlọ́run, akíkínú Ọlọ́run, ẹ̀wọ̀n ènìyàn tàbí ó pàṣẹ. Àyìndé jẹ́ nígbà olóyè o. Àyìndé jẹ́ nígbà olóyè o. Ìfúnjì ẹ̀sùn ẹ̀mẹ́tẹ̀ olóyè o. Ìgbà Olúwa o. Lọ́lá ni mo wọlé ẹ̀mọ́ra àgbà o. Àwọn ọmọdé òkè àgbájọba lọ́gùn Àyìndé o. Àfẹ́rẹ́ ọjọ́ èyí. Àfìsọ̀rí àgbájọ lọ́la o. BARRYFest. Àtúntò wá sọ̀rí mọ́mọ́ wa. Alájà mọ̀rúfà tún mí, torí lọ́jọ́ bí ẹ, màmá onímọ̀rúfù Àdìsá o. Ayinde agbájẹ́ lọ́lá, mọ̀rúfà rẹ̀ náà mi, ọmọ lọ́jọ́ bí èyí, èyí lọ́jọ́ bí yín bọ́ sí. Àgbàkí ó wá sọ fún mi, ó ní kí n tó gbé máìkì sílẹ̀. Kí n pàlájà mọ̀rúfà, màmá Àdìsá mọ̀rúfù mi,
àwọn tó lọ́mọ lọ́jọ́ ọdún ẹ̀mí ẹ̀mí wọn á ṣe púpọ̀ ọdún láyé. Àyìnlẹ́jọ́ níta olóyìn o. Ìbòjì kàmẹ́tà olóyìn o. Fújì ẹ̀sùn lẹ́tẹ̀ olóyìn o. Ìgbà ènìyàn ìgbà olúwa o. Ìgbà ènìyàn ìgbà olúwa o. Alájà bẹ̀rùbọ̀ tó fẹ́ màmá àdìsá bẹ́ẹ̀ mọ̀rúkú. Àyàbọ̀dé bá lẹ́kọ̀ọ́ bá lórí pẹ́kú ń dọ́sí. Màmá alájà bí ẹni ooo. Lẹ́yìn ikú Barrister, ìṣòro wa ń dilẹ̀ fún yín jẹ. Ẹ̀nà ẹ̀wà ní tètè gbọ́dọ̀ wọlé ọlọ́mọ bá aṣáájú ọ̀run bá. Mama àdìsá ọdún máa rú fún mi o. Ọ̀tún bá tó fún ọmọ ìlú gbogbo wọn kí ni. Àgbàkí Bẹ́mọ́lá Adésígbè gbogbo wọn kì í pẹ́ fún oríire tèmi. Oríire náà nínú ìbànújẹ́ lọ́lọ́lọ́ wọn bá ájámọ̀ ọ̀hún bá. Mama àdìsá máa ń fún àkíní. Ọlọ́lẹ́kà Alábí Dámẹ́rà Ṣírí. Akẹ́rẹ́ máa ń ṣubú. Mọ́gàjì ó ti mú ẹ̀wà lé, ó sì bá mọ́bà wálé. Alájà Adéyọ̀, Àsùnkẹ́ Adé. Alájà Ayétúndé, àyè bàbá nígbà lọ́gbọ̀ lẹ́yìn fún ẹ̀gbẹ́. Àyè àgbàdélé lọ́bàrún sásì tó tó nílẹ̀ mú ló dúró. Ajá mọ̀rúfà. Mama àdìsá dé o, mọ̀rúkú lẹ́yìn o, àdìsá dé. Wẹ́pẹ́ òdìrò tí mo dá ẹ o, lọ́gbọ́ èmi ní olùkọ́ mi. Yẹ́tọ́ ní àyà bàrí àgbà, gbogbo yẹn fún wa kí o ti bàrí àgbà dé lọ́la. Mọ̀rúfà. Mọ̀rúfà alájà ọmọ àdìsá mọ̀rúkú mi. Lójú tó bèrè lónìí. Ajá Sàyídá, ajá Fáríyà. Ìyẹn láti Ìlọrin àkọ́dá o. Ọmọ Ìsìlámù àlọ́, gbogbo lè kí ẹ, gbogbo lè kí ẹ. Alájàbọ̀lá gbogbo lè kí ẹ, gbogbo lè kí ẹ. Alájàbọ̀lá gbogbo lè kí ẹ, gbogbo lè kí ẹ. Wọ́n gbé gbogbo lọ́jọ́ ìgbẹ́ni, ọkùnrin wọn tún bá kó bá lọ́rùn mọ́ ọ̀rọ̀ ìgbòho. Gbogbo bá ti sọ̀rọ̀ náà lọ́jọ́ yìí bí ní gbogbo wa bá mọ̀ tó. Gbogbo wa bá ti sọ̀rọ̀ náà nítorí bí ní. Wọ́n fẹ́ sọ sí kí ní kí dọ́là ẹ̀jẹ̀ látọ̀. Alájàbọ̀lá lọ́rọ̀ kan tó kọjọ́. Bọ́mọ kékeré sọ̀rọ̀ fún agbọ́tọ̀mọ kékeré asọ́dọ̀rẹ́ agbọ́tàgbàlagbà asọ àfi ṣe ìwà hù tó bá jẹ́ lómìnira ni ọlọ́run rán ọmọ kékeré sí ẹgbẹ́ kó pè é sákìyèsí ni alájí dẹ̀ máa ń ṣe wáàsí oníwàásí làwọn náà wọ́n mọ kéwú àfáà ni wọ́n àfáà sì làwọn náà èmi tún mú nǹkan tí mo ẹ rí mo yẹ wọ́ sùn mo tún wọ nǹkan lé lórí kúnra ìdààmú ìmọ̀ dédíkàsí pé àfáà ni mí àfáà ni wà lé wa so ó kéwú ó dẹ̀ tún kétú mọ̀ ó wá ké làákàyè. ó ní peculiarity kan tó bá ti fẹ́ sùn ó ní midget kékeré kan á gbé sí ẹgbẹ́ bílú ẹ̀ tó bá sùn ó ló máa jẹ́ kí láàárọ̀ ọjọ́ kejì bóyá nǹkan tó ló máa ń kọrin unconsciously lóru first in the morning midget yẹn ló máa mú àwa play ẹ̀ ìgbà mi ó máa kọrin sí ìgbà mi kò ní kọrin sí ó máa kọrin láti dùn ọ̀nà. That is his peculiarity. There, kò kí n ṣe practice, kò tó lọ sí studio.
tó bá jẹ́ ti sùn lóòótọ́ àkọ́kọ́ àwa gba ìkọ́dé yẹn àwa mú wálé ìfọ́. ìgbọ́ ọgbà tó ń bẹ̀rẹ̀ fújì yẹn ó fẹ́ pa ju gbogbo soul music tó pé bàbá dàgbò ẹ̀ èrò ti lọ kankan ní agbo Barrister torí fújì yẹn jẹ́ new dimension sí wọn nígbà náà ṣùgbọ́n àwọn wọn ní gbogbo nǹkan tẹ́ ẹ̀ bá máa ṣe kó múra sí i kó lè tó jẹ ńlọ ó múra ṣiṣẹ́ ó dẹ̀ tó jẹ ó dẹ̀ jẹ́ pé òun ló tó create line yẹn tó fi jẹ́ pé gbogbo àwọn mẹ́rin tí wọ́n rí jìtá ta wọ́n rí fújì kọ. Dr. Sikiru Ayinde Barrister has done well for himself and done well for humanity so adúpẹ́ fọlọ́run pé ògbólé ń ṣẹlẹ̀ kò yẹ mi lẹ́yìn náà tó pé a bá wọn jáde mo dẹ̀ súnmọ́ wọn dáadáa so mo ti mọ̀ pé àtúbọ̀tán bàbá yìí láti da wàláì tàlá àtúbọ̀tán rẹ̀ da adúpẹ́ fọlọ́run. When you won't believe that he was a comedian, he was a man that always wanted everybody around him to laugh. Ọmọ afẹ́ kan máa rẹ́rìn ní kì í fẹ́ rí ẹni tí inú ò bá dùn. Ó máa ṣe everything in his power láti jẹ́ kí inú everybody tó bá wà around gan kó dùn. He was such an humble, more than a golden heart. Ọ̀rọ̀ èèyàn máa ń jẹ wọ́n lọ́kàn. Tí wọn bá gbúrò èèyàn wá pè. Irú Àlájì kan tẹ bá jọ̀rẹ̀ wọn bá jàbúrò tó tẹ bá rìlẹ́sì mọ́ wọn bẹ́ẹ̀ tí ẹ rìlẹ́sì mọ́ kán láìkì yín tó bá gbúrò yín will call you. So that's one thing I learned from him. Orin Àlájì ó wà philosophical ó wà therapeutic mọ́ọ̀sẹ̀ orin Àlájì ó ní Arabic kìíní nínú so kò sí bàlájì tó máa kọrin tó ní fi Arabic recitation síbẹ̀ èmi dẹ̀ jẹ́ èèyàn kan tí mo kéwú mo ka Quran so tí bá ti ń pọ̀ àwọn àyà yẹn ó máa ń jẹ́ kó rí mi wú. báyìí mo ń bẹ̀rẹ̀ mú. Bàbá dáadáa ni ẹni tó ń ro ti ọmọlàkejì mọ́ tiẹ̀ ó sì fẹ́ kó ṣorí torí pé gẹ́gẹ́ bí èmi báyìí nígbà ayé wọ́n ṣe ìrànlọ́wọ́ fún àwàdà kẹ́rìkẹ́rì organisation tá a fi ṣe àwo tá a fi ṣe jáde lọ́dún náà wọ́n ṣe púpọ̀ gan-an èèyàn ni wọ́n. mo dẹ̀ ti interview socialite more than 20 tí mo béèrè pé èèyàn mìíràn sọ pé Barrister ṣeré fóun ẹ̀ẹ̀mẹwàá màá nínú ẹ̀ẹ̀mẹwàá yẹn ó máa gbowó gan wọ́n á dẹ̀ fi ijọ́ táwọn náà wọlé búra wọ́n á ní Barrister ò gbà kọ́bọ̀ ìyẹn ni pé tí a bá sọ pé Barrister òun ló yẹ kó jẹ́ multi-billionaire ní gbogbo Áfíríkà because tẹ́ bá máa ń rò ó gbogbo àwọn tó ń ṣeré mẹ́wàá fún tó ń ṣeré 20 tó já wọn pàdé wọn àwọn socialite wọ́n á ní ò gbà kọ́bọ̀ tó bá ń gbà kọ́bọ̀ ẹ ti máa rí bá ti Barrister dẹ̀ tún ní olórí kan tó jẹ́ pé tó bá ṣe kiri tó bá súnmọ́ yín òun lá máa tún náwó padà fún yín tó bá dẹ̀ tún rí yín lọ́mọ ékeré tẹ́ẹ̀ náà náà pa tẹ́ẹ̀ ṣe kiri á máa dì yín lọ́wọ́ mú pé ó ti tó sẹ́ẹ̀ ọmọ mi ìtò náà yẹn ti tó. mo jẹ́ ọmọ bíbí ìlú Òkè Ọ̀dẹ mo láìkì Barrister gan because popsi mi máa ń gbọ́ orin wọn mo dẹ̀ láìkì pé torí tí mo bá gbórin wọn náà nínú ewu tí mò ń ké mo máa ń rí ọ̀rọ̀ lára ọ̀rọ̀ tó ń bá sọ nínú orin yẹn mo máa ń rí ọ̀rọ̀ yọ nínú ẹ̀ tó yẹ pé inú orin wọn gan náà a tún máa ń kọ fún àwọn celebrant bíi járíjọ́ ọwọ́ rẹ̀ o ọmọ ọlọ́jọ́ bíi irú orin báyìí náà a máa ń kọ fún àwọn celebrant tá a bá lọ ṣe surprise fún mi nílé so mo fẹ́ràn Alhaji Barrister dáadáa kí Ọlọ́run kó bá a fi ọ̀run kẹ́ wọn Àbákẹ́ ni mò ń jẹ́ mo yẹ sọ lẹ́ẹ̀kan Àbákẹ́ ni mi ò Ẹlẹ́kúté ní mẹ́rin mi wò bí ìran torí Síkírù Àyìndé la fi wá bí. Orin kan tó máa ń kọ fẹ́mi tó máa ń kódà tí n bá ń bínú lọ́wọ́lọ́wọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní sọ pé Bọ́lá bèbí ẹlẹ́yinjú funfun Àbíkẹ́ bèbí ẹlẹ́yinjú funfun ẹ̀yinjú ẹ̀ ló fi ń dá mi lọ́rùn o dúdú tó wà níbẹ̀ bíi kóró òṣìn ọmọdé yìí olójú pọ̀lì rósì o ẹlẹ́sẹ̀ Maradona o bí n bá ń bínú tẹ́lẹ̀ ohun àwálẹ̀ ni. I have been born in rural Saworo by my dad's sister, right from additional Yahweh's daughter.
coming and I welcome you all to this special occasion, Team BARRYFest. The cake is baked in orange color. Then we have Sahara, a microphone, and the base of the cake actually symbolizes the state, very beautiful brother standing. And the green colors behind me is the best color of the late essay, Dr. Sidi Ilujinle Barrister. Thank you very much for being with us. You're spoken well. Ọdún agbọ́n olóòtú ẹ máa wá pé iṣẹ́ kábíyí àkàrà. Bóyá Bàrí la máa pè, bóyá 1 to 3 ni, ṣùgbọ́n èmi rò pé Bàrí ó máa work. Ìyáwó ẹ̀rọ ìdìmú ìyàwó Excellency ẹ̀yìn ìdìmú. Bí màmá wẹ̀rọ ẹ̀ mọ́jà ara yọ̀ fún ẹ tí ń ṣe tíátà ti pẹ́. Why? Ẹ wá pẹ̀tẹ́wọ́ fún ìyàwó ẹ̀rọ. Thank you. You're welcome, sir. You're welcome, sir. Congratulations. All right. Sikiru Ayinde ní ìsàkúdì ọmọ agbájẹ́lọ́lá fàdà bí fọ́ padà bàbá gbogbo wa. Bẹ́ẹ̀ bá mọ ẹni kò yẹ kárí mi rárá o. Bẹ́ẹ̀ bá mọ ẹni kò yẹ kárí mi rárá. Sikiru Ayinde sọ́ọ̀nù ìgbò. Ọlọ́ládé sọ́ọ̀nù ìgbò. Onífúnni wọ́n ra mọ́tò, wọ́n ra Amẹ́ríkà wọ́n kọ́lé. Wọ́n fi fúnni ìṣe rere, ọlọ́run lówó, ìgbọ́sẹ̀ ìṣòro kò lè kẹ́rù ìṣòro rárá. Lọ́jọ́ kọ́ni lọ́jọ́ sí wípé ọ̀rọ̀ tó ń lọ, ọ̀rọ̀ tó ń lọ, ọ̀rọ̀ tó ń lọ. Ìtọ́jú wọn ń sọ̀rọ̀, pẹ̀lú kan ló ní fúdì ẹlọ́sùnmi. Àtọ̀tà pé ó bá mọ̀ tán, ẹ padà lọ sí ilé náà sọ́ọ̀tọ̀ wa. Tàbí wọ́n ń jà lórí fúdì ẹ̀. Ìgbàtọ́jú ń gbàgbọ́ tó ń bẹ láàyè. Fàtúndé lẹ́bí ìgbà bàbá tó wáyé. Láyé lórí bí ìgbàwọlẹ́rán. Ó kún fún bọ́ọ̀lù tó ń sọ̀tọ̀. Torí lọ́lọ́dẹ́ tàbí ìgbàgbọ́ ọ̀pọ̀ orí. Ayàwó bá kíá. Ayàwó bá kíá. Bọ̀lá bá lò bí ìyẹ́. Tẹ̀jú ìyá bíyá.
gbogbo ẹni tó ń fẹ́ bá láyé ìwé àyè àgbáyé lọ́la.